tẹ́ ẹ bá ní kí n ka nǹkan tó Ọbásanjọ́ ṣe fún yín bíbá yín sì máa ṣì ka nǹkan bíi 10 tá a lè rí tó Ọbásanjọ́ ṣe. Ṣẹ̀rí Tinubu ó fail woefully. Títí tí Jonathan fi parí ìjọba ẹ̀ pure water ò kọjá 5 naira for 6 years. Ìjọba Buhari àti Ọ̀ṣínbàjò wọ́n dẹ̀ nìkan lọ dáná sun gbogbo refineries. Buhari wá dé ó ṣe odidi ọdún 8 ó tọ̀mẹ́ǹtì Nàìjíríà fún odidi ọdún 8. Speaking, Tinubu ò ṣe èèyàn dáadáa. Tinubu àní wó síbẹ̀ ká sọ síbẹ̀. Lójú ẹ̀yin APC àbí lójú ẹ̀yin supporter Tinubu lẹ máa ní pé kò ṣe nǹkan kan. Ó sọ fún wa mo tó ń tẹnu mọ́ tí Tinubu bá sọ pé òun fẹ́ máa fún wa ní 5 million lóṣooṣù kò mọ̀ ní pé òun fúnyàn ní kankan. Ọbásanjọ́ dé ìjọba kò yẹ ká máa rántí Ọbásanjọ́ mọ́ rárá lẹ́nìí kò yẹ ká tẹ̀ máa rántí ẹ̀ kò yẹ ká tẹ̀ máa sọ̀rọ̀ lọ bá wọn. Ní quality education yẹn ṣé quality education wà ní ìyàwó president ló tọrọ bára kiri. Ọbásanjọ́ ṣe pọ̀ ICPC EFCC ọlọ́run inú bí mi lẹ́nu yọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà láìrábùkí ọ̀kẹ́rẹ́ ìgbà lónígbà sì ń kà lórí ètò kan tí wọ́n ṣe lórí TikTok níbẹ̀ ni àwọn ènìyàn ti ń fi ìgbà ayé Ọbásanjọ́ àti ìgbà ayé Tinubu yìí wéra wọn níbi tí àwọn ènìyàn ti ń sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láyé Tinubu àti èyí tó ṣẹlẹ̀ nígbà ayé Ọbásanjọ́ níbi tí kálukú ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn ọlọ́pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú tí wọ́n fi hàn wá nínú fídíò tẹ́wò yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ bí ayé Ọbásanjọ́ ṣe sàn ju ayé Tinubu yìí lọ àwọn èèyàn ti ẹ̀ sọ iye tí à ń ra epo ńgbà náà àti iye tó jẹ́ báyìí wọ́n wá fi kinní ọ̀hún ṣe àfiwé iye tí kinní ọ̀hún ṣe é ṣe kọjá nílùú ọba níbi tí ọmọkùnrin àwọn Baalele tí ń sọ̀rọ̀ tí omi sì ń jábọ́ lójú wọn. ṣé bẹ́ẹ̀ ló wá rí lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ìgbà ayé Tinubu yìí ó le koko bí ojú ẹja ju tìgbà ayé Ọbásanjọ́ lọ ni abíkákú sọ pé ìgbà ayé Ọbásanjọ́ òun ló le koko ju gbà ti Tinubu lọ ni àwọn yẹn wá ń sọ kinní ọ̀hún bí ìgbà ayé Tinubu ṣe rí àti tìgbà ayé ti Ọbásanjọ́ tọ̀ débi wípé wọ́n máa sọ̀rọ̀ nípa bí gbogbo ọmọnìyàn ṣe ń gbègbè ayé nígbà náà ìgbà tí a wípé ìgbà Tinubu yìí ló dáa jù ó ní ajáṣe pé ní tòun rí nǹkan jẹ lábẹ́ ìjọba ni o ẹ̀gbọ́n ìyàwó ni kinní ọ̀hún kọ sí yín níbi tí àwọn ọmọkùnrin ti ń gbọnmi lójú wípé irú ayé èwo lè yìí báwo ló ṣe rí lápá ọ̀dọ̀ yín tí ìgbà Tinubu dáa ju ìgbà tí Ọbásanjọ́ lọ ni àbí ká sọ pé ìgbà Ọbásanjọ́ dáa ju ìgbà Tinubu lọ ó náà ni a fẹ́ kẹ́ ẹ bá wa tẹ̀ sí abala àríwísí níbi tí àwọn èèyàn ti ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náà tí òun wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ wá mú ìgbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ já ṣí àkíní ọ̀hún kápin kálé ni ìgbà wo la fẹ́ sọ pé ó dáa jù báwọn kan ti ń sọ wípé Ọbásanjọ́ ti dàgbà wípé ìsọkúsọ ni bàbá ń sọ báyìí táwọn kan sì ń sọ wípé Tinubu náà ti dàgbà wọ́n tiẹ̀ ní kò tiẹ̀ fààyè gba wọn oníròyìn wípé kó ṣe interview pẹ̀lú wọn ni àbí kán ṣe interview pẹ̀lú ẹ̀ kájọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ láwíhun débi pé Tinubu kò bá wọn oníròyìn sọ̀rọ̀ kí lè rògbà tìyín lórí ẹ̀ ẹ̀já share ẹ̀já subscribe síbẹ̀ ẹ̀já pín kálé ẹ̀já máa bẹ́ẹ̀ tù òun bọ̀. ẹ rí ọ̀rọ̀ Tinubu in fact Tinubu is just a waste of time it's a waste of time he's wasting everybody's time. nǹkan tá à ń gbọ́ náà ni wípé ológun ti balẹ̀ jẹ́ ológun ti bàlú jẹ́ Ọbásanjọ́ déjọba kò yẹ ká máa rántí Ọbásanjọ́ mọ́ rárá lẹ́nìí kò yẹ ká tẹ̀ máa rántí ẹ̀ kò yẹ ká tẹ̀ máa sọ̀rọ̀ lọ bá wọn but Tinubu àti Buhari ló ń fún wa láyè látúntì fi ń rántí Ọbásanjọ́ torí pé àwọn náà wọ́n ṣe dáadáa wọn ò dẹ̀ ṣe tó pẹ̀tọ́ àwọn sì gbìyànjú tẹ́ ẹ bá ní kí n ka nǹkan tó Ọbásanjọ́ ṣe fún yín bíbá yín sì máa ṣì ka nǹkan bíi 10 tá a lè rí tó Ọbásanjọ́ ṣe lójú ẹ̀yin APC àbí lójú ẹ̀yin supporter Tinubu lẹ máa ní pé kò ṣe nǹkan kan but a sì ka bíi 10 tó ẹ pé tí bá ní kí mẹ́nubà torí time má jẹ́ kí n mẹ́nubà but lójú APC ló ti jẹ́rọ́ so àwọn tó mọ̀ pé òótọ́ ni mò ń sọ mọ̀ pé òótọ́ ni mò ń sọ so ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wá tún wá wò nígbà tí Jonathan tó ń ṣèjọba títí Jonathan fi parí ìjọba ẹ̀ pure water ò kọjá 5 naira for 6 years tí Jonathan fi ṣèjọba pure water tá à ń mu kò kọjá 5 naira lára títí ráìsì dèríkà ráìsì is 120 naira ló wà tí Jonathan fi parí ìjọba petrol is 87 naira ló fi gbé ìjọba lẹ̀ ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn ok ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn ẹ wá wo àwọn tó ń mention Ọbásanjọ́ lẹ́nìí Ọbásanjọ́ ti kó ìjọba ń sìn 18 years ago láti 2007 lọ́básanjọ́ ti kúrò níjọba nǹkan tó ń ba ìlú yìí jẹ́ ni wípé lack of maintenance àwọn nǹkan tó Ọbásanjọ́ ṣe ń gbà yẹn tó bá yẹ pé àwọn eléyìí dé wọ́n gùn lé lórí kò ní bàjẹ́ àwọn dé wọn ò rí nǹkan kan ṣe èyí tó wà nílẹ̀ wọ́n tún bàjẹ́ ni àsìkò Ọbásanjọ́ náà ti gbé làwọn EFCC ICPC ni wọ́n ti rí iṣẹ́ ṣe òkúta panel àsìkò Ọbásanjọ́ ni gbogbo yẹn wọn ò rí nǹkan kan ṣe so ẹja kò lórí yẹn ẹ wá wọlé ní ìsìngbà tẹ́yìn wá dé tẹ́ sọ wípé òkè o ẹ̀yin ti mọ gbogbo ìṣòro tí Nàìjíríà ń kojú gbogbo wa la gbọ́ ńgbà tí bàbá yìí ń campaign kò sí irú èébú tí ò bu Ọbásanjọ́ ó ní ńgbà tí ìlú kan need challenge when America need challenge then bring General Igba
when ibìkan ní challenge dem bring general tamedu when ibìkan tún ní ibìkan dem bring general kìnìkan ó ní nàìjíríà ó ní di challenge lọ́wọ́lọ́wọ́ báyìí làwọn ṣe lọ gbé muhammadu buhari wá dé ó ṣe odidi ọdún mẹ́jọ ó tọ̀mẹ́ǹtì nàìjíríà fún odidi ọdún mẹ́jọ yẹn ni tinubu ò sọ single word kò ọ́ta single word àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n tún wá jáde tí wọ́n ṣe protest lẹ́kọ̀ọ́ wípé àwọn sars ní wá lára wọ́n ń para wọ́n ń fìyà jẹ wá wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n jáde wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ lọ wọ́n kókò wọn sílẹ̀ ìgbà tó tún wá yá tí bàbá yóò sá lọ fídíò kan circulate nígbà yẹn lórí online níbi táwọn ọmọ kan ti ń mú un ṣeré is it that true of us but àṣà rí fídíò yẹn tó circulate lọ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ point out ní pé pàṣẹ bàbá yìí padà dé bóyá padà dé báyìí tí wọ́n interview ẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn kò tiẹ̀ sympathize pẹ̀lú àwọn family àwọn ọmọ yẹn nǹkan tó kàn sọ ni pé I'm still the Jagaban àwọn èèyàn yìí tí ẹ̀ ń sọ wípé àwọn ni wọ́n bà nǹkan jẹ́ àwọn ni wọ́n bà nǹkan jẹ́ yìí ẹ bá mi sọ láti ìgbà tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ pé wọ́n fi bullion fan méjì wọ́n fi gbówó lọ bá ń lé ní election kú ọ̀la ní election Buhari 2019 ó kú ọ̀la bullion fan méjì ni wọ́n fi gbówó lọ bá ń lé wọ́n gbà tán interview ẹ̀ wípé bàbá kí ló ṣẹlẹ̀ ìbọlẹ̀ ti rí owó ó ní pé owó òun ni after all òun ò ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ṣe rí ibi táwọn pípù ìtàn ti mú wa ṣeré ok ìyẹn tó ti wá lọ ńgbà tó wá gba ìjọba ní 2023 tó grab ẹ̀ tó snatch ẹ̀ tó dẹ̀bọ́ tó gbé rẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ expectation ti wá ní wípé nǹkan tó kún wá láti jọjọ́ yìí tó fi ń ṣe gbogbo jàǹbá tó ń ṣe òun náà ló ti tó ẹ lọ́wọ́ yìí bóyá wàá wá fìyẹn ṣe dáadáa gbà tó wá débẹ̀ yẹn gangan day one tó débẹ̀ gẹ́gẹ́ bí Yar'Adua bó ṣe débẹ̀ ní 2007 tí Ọbásanjọ́ fi 5 naira kún epo gbẹ̀yìn nígbà tó Ọbásanjọ́ ti rí pé òun ń lọ Jonathan sì débẹ̀ ó ní 5 naira tó bá tàbí Yar'Adua ó sì débẹ̀ ó ní 5 naira tó bá Ọbásanjọ́ fi kún epo ìgbẹ̀yìn yẹn òun yọ kúrò ìwọ dé lọ́jọ́ tó o dé gangan láì tí ì dé ọ́fíìsì láì tí ì mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kí Jonathan tó sọ pé òun yọ subsidy ó ti gbé kọmitì kalẹ̀ Christopher Kọ́ládé ọmọ Yorùbá ló fi head kọmitì yẹn ara àwọn àǹfààní tí àwọn kọmitì yẹn tí wọ́n gbé kalẹ̀ lórí subsidy òun ni ṣọ́ọ́pì nǹkan bí wà rẹpẹtẹ ìdẹ́mi mọ̀ nìyẹn poverty alleviation oríṣiríṣi àwọn nǹkan tó ń gbé kalẹ̀ nìyẹn ìwọ ò gbé nǹkan kan kalẹ̀ o kàn déédéé o tí ìwọ ní ọ́fíìsì o tí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ o kàn sọ wípé subsidy is gone nígbà tó wá sọ pé subsidy is gone immediately tó sọ pé subsidy is gone petrol rise láti 185 to 500 nígbà tó tún máa tó the next 2-3 weeks petrol tó rise láti 500 to 617 naira nígbà táwọn ọmọ Nàìjíríà wá wò ó wípé kí ló dé níjọ́wọ́ síjọ́wọ́ wọ́n wá bọ́ síta ní August 2023 2024 wọ́n jáde ní August 10 2024 wọ́n ṣe protest nígbà tí wọ́n ṣe protest expectation wa ni wípé bí ọmọ Nàìjíríà ṣe protest ní 2012 nígbà tí Jonathan gbé epo lọ sí 140 tó sì gbọ́ tó dá epo yẹn padà sí 97 naira 10 expectation wa nìyẹn pé bóyá bàbá yìí náà á bá wa dá epo padà wá sílẹ̀ ìgbà tí wọ́n jáde tí wọ́n ṣe protest ní August 10 ní after protest petrol tún fò fẹ̀rẹ̀ ó lọ sí 800 plus lẹ́yìn protest nígbà tó tún di October 1st tí wọ́n fẹ́ ṣe àyájọ́ òmìnira October 1st àwọn ọmọ Nàìjíríà tún jáde wọ́n tún ṣe protest after October 1st 2024 ní petrol fò fẹ̀rẹ̀ tó lọ sí 1100 tó ńgbà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó lọ sí 1213 kó tó di bó ṣe wá wálẹ̀ sí 1900 tó wà lẹ́ni so ìyẹn wá lọ bẹ́ẹ̀ ńgbà tó wá ti wá ó sọ pé ok o nítorí pé kí ọmọ Nàìjíríà kí ara kálẹ̀ gbádùn ni wọ́n ṣe yọ subsidy gọ́ọ̀mẹ̀ntì wẹ́fà sọ fún wa rí wípé àwọn subsidize owó tó lé ní 1000 àwọn subsidize owó tó lé ní 700 lórí lítà epo kan tó fi wá di wípé wọ́n gbé epo láti 200 naira to 900 and èmi máa ń sọ nǹkan kan wọ́n yọ subsidy because wọ́n sì ń san subsidy kí ni sọ minister for finance ó sọ Délé Abilóúnjẹ Wálé Ẹdùn ó sọ ní last year ó sọ iye tí wọ́n ti sọ ní subsidy mi ìrántí ẹ̀ báyìí ni wọ́n sì sọ subsidy underground and before kẹ́ tó sọ wípé ẹ yọ subsidy gbèsè Nàìjíríà wà ní 77 trillion ìgbà tẹ́ wá sọ wípé ẹ yọ subsidy wípé òkè o nítorí kí Nàìjíríà má bàa jẹ gbèsè mọ́ o ẹ wá ní ẹ ti yọ subsidy o ẹ wá gbèsè Nàìjíríà as at December 2025 like 2025 152 point something trillion ní gbèsè Nàìjíríà. àgàtìmẹ́ nìyẹn o àgàtìmẹ́ nìyẹn o December o báyìí sí gbèsè Nàìjíríà ó ti máa kọjá 200 trillion. ok kátẹ̀ wá sọ bẹ́ẹ̀ brother mi ẹ jẹ́ ndélẹ̀ ká sọ bẹ́ẹ̀ ok as at last year gbèsè Nàìjíríà is 150 something trillion and before kí Jonathan kó tó gbéjọba sílẹ̀ ẹ lọ wo bọ́jẹ̀tì tó ṣe bọ́jẹ̀tì tí Jonathan ṣe is 4.5 trillion 4.5 trillion ní 2015 4.5 trillion accumulation gbogbo bọ́jẹ̀tì tí PDP ṣe for 16 years of PDP accumulation gbogbo ẹ̀ is 41 point something trillion last year budget 54 point something trillion this year budget 58 point something trillion ní this year budget pẹ̀lú ẹ̀ mẹ̀kúnnù ò rí nǹkan kan aráàlú ò rí nǹkan kan mama Tinubu wá déjọba presidential jet tó wà nílẹ̀ kò sí nǹkan kan tó ṣe ó kọ́kọ́ ya 15 billion sọ́tọ̀ pé kán lọ fi tún gbogbo ẹ̀ ṣe wọ́n dẹ̀ sáfìsì ẹ̀ after tán sáfìsì ẹ̀ tán ló ṣe wá rí pé yẹn ò bá gbà mú mọ́ ló ṣe tún wá lọ ra another private jet 150 billion
lẹ́yìn tó tún ṣe yẹn tó lọ ra presidential wọ́n tún gbé wa ní gogo wọ́n ní yash wọ́n ní Buhari ti fẹ́ rà kó tó lọ wọ́n tún ra yash ọkọ̀ ojú omi 5.5 billion. lẹ́yìn yẹn ìyàwó ẹ ọ́fíìsì president tí ò sí ọ́fíìsì first lady tí ò sí nínú constitution. Yes sir. ẹ má lọ fà queen ṣe ní fídíò tí mo sẹ́ǹsì yín. ẹ jẹ́ ń tẹ́lẹ̀ torí àwọn èèyàn tó ń wà bí. ẹ ti máa sọ̀rọ̀ yín ṣe ní fídíò tí mo sẹ́ǹsì yín. kẹ́lẹ̀ mọ̀ pé ó ń kọ́ owó lórí tẹ̀ tiwa pé yẹn wọ́n máa pè fún yín láti táìmù Ọbásanjọ́ kò ń ṣe kó tó de. so lẹ́yìn yẹn o tún fún ìyàwó ẹ̀ tàn wá ó ní ẹ̀yin ti lówó yín ó ní kò sí nǹkan tẹ́ fẹ́ fowó Nàìjíríà ṣe wípé ẹ̀yin fẹ́ wá tún Nàìjíríà ṣe ni nínú owó Nàìjíríà o fún ìyàwó ẹ̀ ní 1.5 billion pé kó lọ fẹ́ ra gbogbo nǹkan tó bá need ní táàsì tèmi àti yín jọ ń san lórí epo tó tí gbogbo wájọ lẹ́tọ̀ọ́ sí ó fún ìyàwó ẹ̀ ní 1.5 billion lẹ́yìn yẹn Dọ̀dọ̀ Baraki tí wọ́n ti abandon lẹ́kọ̀ọ́ ó tún ya 7 billion sọ́tọ̀ pé kó lọ fi tún ṣe 7 billion ilé vice president tí wọ́n ti ń kọ́ látàsìkò ìjọba Jonathan tí wọ́n abandon ó ya 21 billion sọ́tọ̀ pé kán lọ fi renovate ẹ̀ wọ́n ti parí àwọn roof wọn ṣẹ́ ní tí ó ya 21 billion sọ́tọ̀ pé kán lọ fi renovate ẹ̀ gbogbo nǹkan tẹ̀mí sọ yóò wà ní public space ìwọ́n tó bá ní ráyè kó lọ fat check ẹ̀ lẹ́yìn ìyẹn tó wà rèé gbogbo president tó ti ṣèjọba rí ẹ lọ wo mọ́tò tó ń lò kíní náà ń lò bẹ́ẹ̀sì ni wọ́n ń lò káà ni wọ́n ń lò ìgbà tí Tinubu déjọba òun ò bá wọn lo káà ó lọ ra Escalade tó kù díẹ̀ kí owó ẹ̀ pé 1 billion 99 millions ló ra káà yẹn Escalade bulletproof ló ra lẹ́yìn yẹn gbogbo ó wá ń fi àwọn ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ lórí òfo wípé kán máa ṣe sùúrù wọ́n interview Tinubu interview ẹ̀yọ̀ kan ṣo tó ṣe nìyẹn kó tó become a president gbogbo ibi tí wọ́n ń pè sí láti wá fọ̀rọ̀ wá lẹ́nu wò ló ń sá fún. address Nàìjíríà abẹ́rẹ́ kó jókòó pẹ̀lú oníròyìn one on one kọ́ máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò ṣẹlẹ̀ ẹ̀yọ̀ kan ṣo tó jàjà ṣe ó fọ́ọ̀mù ní December 2024 ibẹ̀ ló ti sọ wípé ibẹ̀ ni Tinubu ti sọ wípé àwọn mugun ẹ̀ tó ń pariwo pé à ń live fake life yẹn wípé fake life là ń live tẹ́lẹ̀ ẹnu ọ̀gá wọn náà ti gbọ́ interview tó ṣe ní December 2024 ibẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn wípé gbogbo ìgbé ayé tó yẹ ká máa gbé láti jọ́ ìpòhùn la ṣẹ̀ṣẹ̀ ń gbé nsìn ó ní òun pàdé ọ̀rẹ́ òun tó ń lo Rolls Royce bíi mẹ́rin wípé ó ti wá dẹni tó ń lo Honda kékeré wípé torí pé kò lè avoid owó epo so irú èèyàn bẹ́ẹ̀ so irú àwọn èèyàn yìí mama ó pọ̀ rẹpẹtẹ o but àwọn mugun yìí àwọn mugun ẹ̀ yìí àwọn òpònú yìí èyí tó wà nílùú òyìnbó nínú yín tẹ́ ń kàn bí àìlú òyìnbó pẹ̀lú Nàìjíríà pìtìpìtì tó máa dé bá yín tó máa fi òyìnbó wá sílé ayé òmù nǹkan kan máa ṣẹlẹ̀ sí yín pìtìpìtì ayé olóṣèlú ni yín olóṣèlú lè yín ẹ sọ bí bẹ́ẹ̀ belong sí olóṣèlú lẹ́yìn náà you are a politician. àwọn nǹkan tó bá sọjọ́ ṣe. ẹ̀ka ní sùúrù pọ̀ ẹ̀ka. kò sí time ẹ má ta ọkàn gbogbo wa kò sáfọ́jú láàrin wa gbogbo alárí kan tó bá sọjọ́ ṣe. oníkẹta èrò pọ̀ níbẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ ṣùgbọ́n. ok so ẹ sà ẹ tẹ gbàgbé nǹkan tó bá sọjọ́ ṣe pọ̀ ICPC EFCC àdúgbò má kà sẹ́ ọ̀nà inú bí. civil defence Ọbásanjọ́ ló sọ wọ́n dòṣìṣẹ́ ìjọba civil defence Ọbásanjọ́ ló sọ wọ́n dòṣìṣẹ́ ìjọba denomination tá à ń ná ní Nàìjíríà denomination tá à ń ná ní Nàìjíríà hold on denomination tá à ń ná ní Nàìjíríà Ọbásanjọ́ tó dé 50 naira òun ló ṣe títí dórí 1000 naira ara ẹ̀ náà nìyẹn handset lé nìyẹn lè lóhun kọ́ but ara nǹkan tó ṣe náà nìyẹn òun ló time ẹ̀ ní everybody bẹ̀ sí lò time Ọbásanjọ́ làwọn tíṣà bẹ̀ sí ra mọ́tò tó ń kọ́lé tó ń pariwo gbẹ̀mà rẹ̀ fún gbẹ̀mà rẹ̀ mú time ẹ̀ ní. ẹjẹ kí ilé ìta sẹ́rí ìgbà Ọbásanjọ́ olóṣèlú àwọn OPC ìgbà tó fẹ́ máa dà lóru. yes gbàtà wọn OPC fẹ́ máa dà lúrú gbogbo alamọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lódì nígbà tó ń pa sójà wọ́n lẹ́fù bẹ̀yẹn ni so a lot of things ni bàbá yẹn ṣe wọn ò ṣe tó gbogbo alamọ̀ yẹn but àwa ti ka bí mélòó kan sí bí 5 àbí 6 láti kà yìí ẹ̀yẹ́ tẹ̀ mention yọ̀kan ẹ̀tọ́ tọ́rọ̀ bá ti kàn yín ni o tọ́rọ̀ bá kàn yín ni kò tí kàn yín tó bá ti kàn yín ni kẹ́ mention so ìyẹn lọ bẹ́ẹ̀ gbogbo gbàtà àwọn èèyàn yìí wá ń ṣèjọba then ìgbà tó Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí ṣèjọba ní 1999 títí da 2003 direct ni local government ń gbowó ẹ̀ Tinubu yìí ló gbé Ọbásanjọ́ àtàwọn gómìnà kan náà gbé Ọbásanjọ́ lọ kọ́. irọ́ ni o. máa kọ̀rọ̀ brọ́dà yẹ kọ̀rọ̀ yìí sí lójú APC ló ti jẹ́rọ́ lójú APC ló ti jẹ́rọ́. kò sẹ́ni tí ọmọ bá sọjọ́ láàrin wa kò sọmọ kékeré mi báyìí gbogbo ẹlẹ́mọ bá sọjọ́. ok ẹ má jẹ́ ká lọ bẹ̀ yẹn ojú ẹlẹ́tọ̀ nìkan ló bá sọjọ́ òṣìṣẹ́ dáadáa kí ló fẹ́ point out bẹ̀ brọ́dà mi kí ni mo fẹ́ point out bẹ̀ ni wípé ní gbogbo ìgbà tí wọn kì í ṣàfọ́jú ọkọ̀ rẹ̀ máa wà nílẹ̀ nínú olórí burúkú ni gbogbo àwọn ọmọ Tinubu ẹ máa sọ̀rọ̀ yín lọ. má ṣe pé sọ̀kan ní IPC EFCC kí ló ṣe fún ọlọ́ọ̀ ẹ máa gbèpè lẹ́yìn nǹkan tí ń bí mi wọ́n tẹ̀ ṣe tí ìlọ Kwara láti ọjọ́ wọ́n tẹ̀ ṣe tí ìlọ Kwara Kwara ti di state of emergency. ìgbà tó bá sọjọ́ ìjọba ara àwọn kan tó bá sọjọ́ ṣe civil defence ẹ má dá wọn lóhùn kí ẹ jẹ́ kí mi round up
ẹ jẹ́ round up ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣẹ́rí mà ibi tí tèmi fẹ́ round up sí èpè ní màdé fẹ́ round up ọ̀rọ̀ mi ẹni tí èpè bá jẹ tiẹ̀ ẹ ó dànù ẹni tó bá ti hùwà èpè lè pé máa jà ogun ló ń ṣe fún èpè kì í ṣe téèyàn bá dẹ̀ hùwà èpè téèyàn bá ti hùwà èpè òní mú kò sí wàhálà ẹni tí ó bá ti hùwà èpè lè pé máa jà gbogbo ẹ̀yin tẹ́ wà nílò kẹwàá ẹ ṣe sùúrù o nígbà tí àwọn èèyàn fẹ́ gbàjọba tẹ́ bá fẹ́ rí manifesto wọn kò ní yẹ pẹ̀lú ọ̀rọ̀ tó ń bèrè lọ́wọ́ mi yẹn mo sanwó skul mo sanwó skul ṣé Tinubu ló ṣe ìjọba nígbà tí mo lọ sí ṣé Tinubu ló ṣe ìjọba nígbà tí mo lọ sí ni o ní aláìnílákàyè. dẹ́ka bẹ̀rẹ̀ bàbá àpèlé ẹ má bá wọn exchange ọ̀rọ̀ ẹ má bá wọn exchange ọ̀rọ̀ ẹ má bá wọn exchange ọ̀rọ̀ kí lorúkọ ẹ jẹ́ kí àwọn tí o ti sọ̀rọ̀ bàbá sẹ́rí àpẹẹrẹ ẹ má wọ mute prof bàbá sẹ́rí ni mi ò fi gbàgbọ́ dojú. tẹ́ bá wo àwọn tó ń bẹ́ ọ̀pá epo lásìkò ìjọba Jonathan lásìkò ìjọba Ọbásanjọ́ àwọn Niger Delta Jonathan abẹ Yar'Adua pè wọ́n ó dẹ̀ ní kán submit gbogbo nǹkan ìjà ogun tán fi wọ́n dẹ̀ submit ẹ̀ ó dẹ̀ fún wọn lówó nígbà tí Yar'Adua kówó fáwọn àwọn èèyàn yìí gba owó wọ́n lọ dá mini refineries sílẹ̀ ní Port Harcourt wọ́n ṣáà dá mini refineries sílẹ̀ as at then àdẹ̀ ní refineries mọ nǹkan tí àwọn ìjọba APC ṣe ni ní àsìkò ìjọba Buhari mínú refinery táwọn èèyàn yìí dákalẹ̀ yìí tí wọ́n dẹ̀ ń fọ epo ń bẹ̀ fine ṣé bó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì tó nìkan rán ṣé bó yẹ kó súnmọ́ àwọn ọmọ yìí ni kó bèrè pé ọgbọ́n òun lẹ́dá tẹ̀fílẹ̀ lè ṣe kó dẹ̀ empower àwọn nǹkan gba àwọn èèyàn síṣẹ́ ìjọba Buhari àti Ọ̀ṣínbàjò wọ́n dẹ̀ nìkan lọ dáná sun gbogbo refineries yẹn wọn ò dẹ̀ ṣe kíní yìí wọn ò ṣe nítorí aráàlú wọ́n ṣe nítorí ara wọn ni torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n pín oil block sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní refineries lókè òkun reason tó fi ṣe nìyẹn tó fi bà gbogbo nǹkan yẹn jẹ́ Yar'Adua ó ti sọ wípé gbogbo nǹkan tí màá yẹn tó ti là kalẹ̀ láti ṣe ikú ni ò jẹ́ kí òun dẹ̀ ní Jonathan ló emulate torí pé Yar'Adua ló lè kalẹ̀ wípé one man one vote wípé ìbò tó gbé òun wọlé Yar'Adua ló accept pé ìbò tó gbé òun wọlé ó ní màgòmágó nínú ló dẹ̀ gbé àwọn adájọ́ kalẹ̀ nígbà yẹn pé òun fẹ́ kí ìbò wa kó máa count òun ni Jonathan emulate tó fún àwọn eléyìí láǹfààní tó fún àwọn Buhari àti Tinubu láǹfààní láti wọlé wọ́n wá débẹ̀ ńsìn wọ́n wá gbé gidi náà fún yẹn láti transmit result sínú kíní portal wọ́n sọ di kíní nígbà tá a dìbò ìta di kọjá nígbà tó ń fẹ́ pa wọ́n dìbò mẹ́ta papọ̀ lọ́jọ́ kan ṣo wọ́n di senate rep àti president nígbà tó ń fẹ́ wọ́n transmit result wọ́n transmit ti house of rep wọ́n transmit ti senator ìgbà tó dórí president ni wọ́n shut down Safa Mahmood Yakubu ti sọ̀rọ̀ lánàá ńsìn nígbà tí àwọn wèrè tó wà ń bẹ̀ yìí Akpabio tó sọ wípé òun ò lè tó sọ wípé àwọn ò lè garanti pé kán ṣe transmit pé tí INEC bá fẹ́ ni wọ́n tún wá padà nígbà táwọn èèyàn jáde tán ṣe protest wọ́n tún wá sọ wípé àwọn INEC ló máa decide ibi tí ò bá ti sí network wọ́n máa lo manual wọ́n á mọ̀ọ́mọ̀ pa network láwọn ibì kan wọ́n wá ní kò sí network wọ́n á lè ṣe màgòmágó tó wù wọ́n so gbogbo àwọn nǹkan yìí làwọn èèyàn yìí ṣe àti ẹ̀wá àdì wọ́n lọ́wọ́ mú àdẹ̀ ní kán má ṣe nǹkan táwa wà after ni wípé ẹ jẹ́ kí Nàìjíríà kó gbádùn ẹ jẹ́ kí ìgbáyé gbádùn ọmọ ènìyàn kó jẹ yín lógún kò séèyàn tó pé kò sáńgẹ́lì kò sẹ́ni tí ò kì í jalè ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí ẹ̀yin ń jalè ẹ̀ ń gbègbè ayé tó dáa àwọn ọmọ yín ń gbègbè ayé tó dáa ẹ̀ ń fò lásìkò tó wù yín ẹ̀ ń jẹun lásìkò tó wù yín ẹ̀ ń ṣe nǹkan tó wù yín ẹ̀dẹ̀ wá ní ará ìlú tẹ̀ ń ṣèjọba lé lórí ẹ̀ ń ní wọn lára ládùúgbò tèmi ti wá lásìkò ìjọba Buhari bá ṣe sọ pé ó le tó kò kí máa ń fi bẹ́ẹ̀ síná but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lè mọ̀ pé kò síná oníkálùkù tó bá ti dalẹ̀ àbẹ̀tá pass my labour wọ́n máa gbé jáde tó máa repo sí tó oníkálùkù máa tanná ni lásìkò yìí sìn ẹ̀ lè rí àyàtọ̀ sáwọn tó jẹ́ pé iṣẹ́ yẹn iná yẹn ni wọ́n fi ń jẹun nìkan ló ń tan jẹnẹrétọ̀ ń sìn níbi tí àwọn èèyàn tí wọ́n bá wa dé gbogbo àdúgbò máa dúdú lọ ní kiri lálẹ́ òru á máa wá mú èèyàn bí olòṣì Nàìjíríà kò yàtọ̀ sí pé inú iná tí wọ́n ń sọ ìlú òyìnbó ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin lẹ́wà lálùjọ náà so ẹ jẹ́ ká ti rọra dìímú bẹ́ẹ̀ yẹn mo sì bọ̀ síbẹ̀ o àwọn wèrè aláìníláàkàyọ ọlọpọlọ kúkúrú tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń sọpọ́tì ìjọba òṣì yìí èpè tí mo fẹ́ ṣẹlẹ̀ kan nìyẹn pìtìpìtì tó máa dé báyìí tó máa fi já yín wálé láì mú kankan tó máa ṣẹlẹ̀ sí àjọba wa gbádùn ìjọba yìí. yà á béèrè question lọ́wọ́ ẹ kò ń ṣe pé a béèrè question lọ́wọ́ ẹ. bàbá ẹ̀ ti láì kékeré. ok fẹ́ béèrè question tẹ́ bá ti béèrè question jẹ́ kí Mr. Olúṣẹ́gun ló máa sọ̀rọ̀. ẹ jẹ́ a béèrè question gbogbo yìí tó sọ yìí ó ṣe kéde kan question tí mo béèrè ọjọ́ tí mo fi béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ pé tí òun ò lọ free school ni kò ń ṣe pé òun àwọn ọmọ ẹ̀ nísìn àdúgbò tó ń wà nísìn ṣé kò sí free education ni kó sóòótọ́ ọbẹ̀ kó wá ṣe pèsè. ṣé ti bèrè question ṣé kí n dáhùn ṣé kí n dá ẹ lóhùn ṣé n dá ẹ lóhùn ok kó wá ṣe pèsè pé àdúgbò tèmi wà. ẹ ti bèrè question. tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá jẹ́ pé mo fi parọ́ gbogbo nǹkan tí mo bá ń fẹ́ kó má jẹ́ ti tèmi tó bá jẹ́ pé mo fi ń bà wọ́n jẹ́ ni gbogbo nǹkan tí mò ń lé kó má yọrí sí rere ṣùgbọ́n tí mi ò bá ti bà wọ́n jẹ́
ẹ̀yin tẹ́ ẹ bá rò pé bí a mo fi ń bà wọ́n jẹ́ tó jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ ni mò ń sọ gbogbo nǹkan tí mò ń wá kó jẹ́ ti tèmi nílọ́po ìlọ́po kí n bá àánú pàdé kí n rà àánú gbà ọmọ ti tèmi nílé ìwé tó ń lọ mò ń sanwó ń bẹ̀ ó lè jẹ́ owó kékeré but mò ń sanwó kò sí free education from primary to secondary ní àdúgbò títí wa kò sí free education ó ń gbowó lọ́wọ́ àwọn ọmọ ó lè jẹ́ owó yẹn owó péréte ṣùgbọ́n wọ́n ń gba owó simple mò ń san owó then ọ̀pọ̀lọpọ̀ nǹkan yàtọ̀ sí owó àwa la máa ra àga àwa la máa ra ìwé àwa unnecessary owó tí ò nítumọ̀ owó ògbálẹ̀ owó òkólẹ̀ owó tí a máa san gan kó tó di pé ọmọ yẹn jáde kò ń ṣe owó kékeré so ó ti fẹ́ẹ̀ bá owó school gan mu because ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń gbà lọ́wọ́ wa ìyẹn ní agbègbè ibi tèmi wà so bó ṣe jẹ́ nìyẹn then ẹ tún wá béèrè pé ṣé èmi ò lọ sí nígbà táwa ń lọ sí school free education làwa láǹfààní torí 80s làwa ti lọ sí school nígbà tá a jàǹfààní free education bẹ́ẹ̀ pẹ̀lú bá ṣe ń ṣe ń gbà yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa ń sọ pé ká san owó ìdàgbàsókè nígbà tá a wà ń gbà yẹn wọ́n tó owó yẹn owó péréte ni kò ní wá lára so and àwọn tó ń ṣèjọba lé wa lórílẹ̀ nìyí náà free education lọ́pọ̀lọpọ̀ wọn ìwé ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn kà tí wọ́n tún gba ìwé ọ̀fẹ́ wọ́n tún gba uniform ọ̀fẹ́ pàápàá nígbà titi wọn oúnjẹ nígbà tá a lọ sí school a máa ń jẹun ẹ̀kan tó máa ń fún wa ní card tá máa fi lọ ra oúnjẹ lẹ́ẹ̀kan ṣóńgbà yẹn gbogbo yẹn kò sí mọ́ lẹ́nìí so kò sí gbogbo yẹn mọ́ lẹ́nìí mo rò pé mo ti dáhùn question yìí o ibi tá a wà lẹ́nìí ìlú kò yẹ kó máa fà sẹ́yìn. ẹ̀yin tẹ́ bá like Tinubu ẹ má interrupt anybody èmi náà mi lè interrupt please. mo kí gbogbo lé. ẹ káàbọ̀ sà. ọ̀rọ̀ tẹ́ ń sọ inú mi dùn host mo send clip kan sí mo fẹ́ kẹ́ check ẹ̀ nípa ṣẹ́rí Tinubu ṣẹ́rí as ọmọ Yorùbá honestly speaking òtítọ́ ọ̀rọ̀ ní kò ní délẹ̀ kó ní kéèyàn má sọ ohun ẹ̀ tí understand àwa náà ta wà ní Amẹ́ríkà ta wà ní kíní káàkiri as in tó bá jẹ́ pé ìlú wa náà wà òkè kò sí nǹkan táwọn èèyàn fẹ́ lọ máa sá káàkiri níbi máa lọ ṣe láwọn ní western world honestly speaking Tinubu ò ṣe èèyàn dáadáa Tinubu àní wí síbẹ̀ ká sọ síbẹ̀ gbogbo àwọn tó sọ àwọn prof tìmí àbí nǹkan tó ń sọ pé iṣẹ́ nìkan sanwó school gbogbo àwọn wèrè tó ń rú wa lẹ́nu gbogbo wọn ni wọ́n enjoy free school kò sílẹ̀ tó sanwó school nu wọn gbogbo wọn ni wọ́n enjoy Awólọ́wọ̀ tó invent ṣé orí Awólọ́wọ̀ kú ni ó ṣe wá jẹ́ ṣe bí gbogbo wọn ṣe bí scholarship ni gbogbo wọn gan fi lọ sí Amẹ́ríkà gan fi lọ sí lọ́rọ̀ UK gan fi lọ sí gbogbo every àwọn ọmọ Yorùbá ṣẹ́rí ó dìgbà tábà tó stop láti ṣe máa pampa nǹkan tí ò ṣe pampa téèyàn bá sojú abẹ́ ń kó tó bá máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ Tinubu ò ṣe dáadáa kò ṣe dáadáa basic tẹ bá belong sí Tinubu tó bá fún yín lówó ìjọba àpapọ̀ ẹ tí understand problem yín nìyẹn ẹ tí understand but kìí ṣe pé à sọ̀rọ̀ ẹnìkan à ń sọ̀rọ̀ gbogbo Nàìjíríà honestly speaking tẹ bá fẹ́ ṣìpù nǹkan wọ Nàìjà lẹ́ni ṣé ìmọ̀ye tẹ máa sọ ni. kò dáa náà Tinubu ò ṣèyàn dáadáa honestly speaking Tinubu ò dáa rárá family fún Shaw Williams wọn ò lè gbàdúrà fún Tinubu láyé honestly níbi tó bá yé wọn jẹ́ dé. family Bọ́lá Ìgè ló máa gbàdúrà fún Ọbásanjọ́. máa yé. bàbá ìsọ̀rọ̀ nílẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì yẹn skip sa. ok ṣé ẹ gbọ́ mi ṣé ẹ gbọ́ mi. àgbọ̀ yékéyéké ó lè pé nẹ́tíwọ́ọ̀kì yẹn skip. ṣẹ́rí fact òtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ẹ tí understand ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ dá ó kóró but ó dá ó make sense honestly Tinubu kì í ṣe yẹn dáadáa kò kì í ṣe dáadáa kò kì í ṣe leader téèyàn lè rely lé honestly speaking mo fẹ́ kẹ́ lọ wo host mo fẹ́ kẹ́ lọ wo clip tí mo send sí yẹn ẹ máa rí Tinubu òun àti ìyàwó ẹ̀yẹn tó rẹ̀ mí yẹn àti bàbá Adébóyè àǹkó òtúbó honestly speaking odò bàbá yẹn lè má mọ anything o but olè náà ni bàbá yẹn jàre ó lè gbogbo wọn kò tẹ jáde ṣèbó jáde lásìkò Jonathan. bàbá wo ni o mọ anything. Ọlọ́run adarí fọ́tò lọ́wọ́ bàbá àti Tinubu. èyàn Ọlọ́run ẹ má yẹ kí n ṣépè fún bàbá yẹn o. àwọn ẹni àmì ẹ̀kọ́. I sọ̀rọ̀ tí man of God please. Man of God ò ṣíwó. èmi tí mo sọ̀rọ̀ am I a man of devil? What are you saying? tí mo lè submit. Adébóyè ni president. ẹ jẹ́ kí wọ́n submit ọ̀rọ̀ wọn bàbá IB yẹn. wọ́n ti ṣetán queen ẹjọ́ má bínú mo fẹ́ rotate box àwọn kan ti send the request lákẹ́kọ̀ọ́. bàbá drop àwọn èlò bí mélòó kan. ẹ jẹ́ kí bàbá tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n. tó bá ti ṣetán Mr. Perire ẹjọ́ ẹ máa fún wa ní àyè. Mr. Biodun náà máa ń lọ ẹjọ́ ẹ máa rẹ̀ jábà yìí a máa ń jẹ́ káwọn èèyàn mélòó. wọ́n máa ń lẹ́kọ̀ọ́ wọlé tó kàn dá ìbá ti kúrò ní ọ̀rọ̀ tàbí. tó sọ pé iye tó ń repo ní abroad ó pọ̀ ju iye tó ń repo ní Nàìjíríà ẹ̀rọ̀dọ̀ Mr. Cherry ẹ̀rọ̀dọ̀ ẹ wo iye minimum wage Nàìjíríà tá a bá convert ẹ̀ sí pounds is 23 pence owó £1 o 23 pence per hour. ẹ jẹ́ ká gbé lọ́ọ̀fù yẹn wọ 50. mo ṣí by 79,000 wọ́n ní 70,000 mo fi ṣe o is 23 pence per hour
Queen ẹjọ èló lẹ máa ń ra epo per gallon ní UK. Per litre kíní ni o £1.28. £1.28. That is like about times 6 or times 7 iye minimum wage in Nigeria. Now ní UK minimum wage in UK I think is around 11 to 13 pounds per hour. I don't know actually because me being UK. Now ẹ wá wo purchasing power tẹ́ni ẹni tó bá ń gbé ní UK ó lè ra about, let me say, he can buy 10 litres of fuel from his minimum wage per hour. So ẹ wá wo ọ̀rọ̀ Nigeria per hour Nigeria is 456 naira per hour. Mr. Man, let's break it down. See UK, yeah, break it down for hold on. Every month ló sanwó ní UK. Every month ló sanwó ní ẹ máa sọ̀rọ̀ bàbá àwọn yìí lọ sà. Ẹjọ́ tẹ wà ní kíní ẹ bá máa mú tù wọn please. Every month ló sanwó lé ní UK. Kí n gbọ́ràn. So 500. Tẹ́ ẹ bá fẹ́ gbọ́ tí bá mú ti ilé ẹ̀kọ́ sí tẹ́ bá tún ẹni sùúrù níta pé ẹ ó dùn ẹ má bínú. Ẹ wá wo iye tó jẹ́ 23 pence per hour. Ẹni yẹn kò lè ẹni tó bá ń gba 456 naira per hour kò lè afford 1,000. Every month ló sanwó lé ní UK. Kí n gbọ́ràn mo ti wọ́n ní pé tẹ máa mú ìtumọ̀ kí n gbọ́ràn. Ẹni tó bá ń gba minimum wage ní Nàìjíríà kò lè afford owó epo per litre. That is killing of human purchase power. Ẹ kọ́ Yorùbá ẹ má pè é kí please sir. Okay, sorry. Ẹ ti pààyàn purchasing power ọmọ Nàìjíríà. The common man kò lè fi minimum wage kò lè fi lọ ra epo ní filling station. Ẹ má drop ẹ. No, mo mọ̀ drop wọn because wọ́n ta sọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ kí n sọ̀rọ̀ mi. Mo jẹ́ sọ pé tí bá máa fún ọ láyè wọ́n máa sọ̀rọ̀ tó bá ti drop wọn wọ́n fẹ́ gbà. Ẹ jẹ́ kí gbé padà sókè. Wọ́n ti mú wọn wọ́n fẹ́ gbà. Má bẹ ara máa tá ẹ mọ̀ pàwọn náà rí pé iná ti mú wọn. Ẹ má drop wọn. Ẹ wá wo bẹ́ẹ̀ ti ṣe rí. Wọn ọ̀rẹ́dì àti ṣe nǹkan tó tọ́. Ẹ̀jẹ̀ tó máa jẹ́ online ẹ máa sọ pé epo wọn lá abroad ju Nàìjíríà lọ. Ní abroad mortgage system wà. Ẹni tó bá ń ṣe iṣẹ́ minimum wage ó lè ralé kó máa sanwó díẹ̀díẹ̀ fún 25 years. Bọ́yẹ tó ń gba minimum wage Nàìjíríà minimum wage gan kò tó ra bag of cement. Bẹ́ẹ̀ bá ti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí náà ni wọ́n lọ ń sọ fún àwọn mọ̀mọ́ alátarodo nínú. Bẹ́ẹ̀ni tó bá fẹ́ kọ́lé Nàìjíríà ìwọ ló máa fix omi ẹ fúnra rẹ̀. Mommy's TV ìwọ ló sọ shit ìwọ àtàwọn family member ẹlẹ́jọ́ sọ shit. Ẹ má ta kọ́mẹ́ǹtì. Ok mo ti gbọ́ mọ̀. So ìwọ tó bá fẹ́ kọ́lé Nàìjíríà ìwọ ló máa rán omi ẹ ìwọ ló máa rán ìwọ ló máa rán gbogbo pẹ́ security ẹ̀wọ̀ náà ló tún máa ṣe pẹ́ fúnra rẹ̀. But àwọn advantages àwọn benefit abroad ń fún ẹ tó bá ṣe mortgage àwọn náà máa fún ẹ security owó omi ló máa san owó náà ló máa san monthly tí ò jẹ́ ní páyé lára náà wọ́n ṣe bandi olórí burúkú wọn nínú band A wọn èèyàn sọ ẹni tó ń gbé lẹ́gbẹ́dá kò kì í ṣe lẹ́kì o tọ́jà tó ṣe múnú ẹ̀ lọ o lady ẹ̀ ó fi hàn mí lánàá ó sọ 180,000 lóṣù lórí band A ó dẹ̀ tún ó máa ń ẹ̀kọ̀kan ó máa finú ẹ̀ lẹ́yìn pé kó má paná ó tún máa pa AC ẹyọ̀kan nínú yàrá ẹ̀ 2 bedroom ló gbé ẹni yẹn ó sọ 180,000 naira lóṣù 180,000 yẹn tá bá convert tiẹ̀ sí UK pounds is around roughly around let me say 80 pounds if not more than 80 pounds yẹn ẹlòmíì ò fi san owó ná àwọn owó ná tó wà bíbá yìí tí ó bá ṣe pé ní winter ẹlòmíì bá wà tó máa ní láti tọ boiler kò san 20 pounds lórí owó ná àti tó máa fún alámbà bíbá yìí àyàfẹ́ tó bá ń gbé níbi kan tó yẹ kó dàbí resort tó yẹ kó máa san owó ńlá ní ọ̀dọ̀ wa bíbá kẹ̀dẹ̀ rè kò sí láì bí kankan tó $100 àfi tó bá yẹ pé òun run hotel àbí òun run fẹ́ẹ̀mì kan tó yẹ pé ó ń lo náà gan they won't charge you that much. So kí la wá ń sọ why tẹ̀ ṣe fún wa lámbà because gbogbo lámbà tẹ̀ fún wa it is gbogbo ẹ̀ là ń debunk gbogbo ẹ̀ là tún sọ fún ipò wrong ẹ̀jẹ̀ tún ṣe dúró ẹni tó bá lè volunteer àyè bàbá Abíọ́dún ẹ má jà bàbá Abíọ́dún. Ẹjọ́ ẹ má jà bàbá péré mo fẹ́ jẹ́ kí wọ́n lò díẹ̀ nínú time mọ́ ẹ̀mú ẹ̀yọ́ yìí. Wọ́n ti mọ kí ni wọ́n tó má ti fẹ́ yọ́ padà wọ́n ti mọ̀ tí wọ́n ṣe kí padà síbi tá a ti ń bọ̀.
so ẹjọ má bínú so nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣẹ́rí ẹ jẹ́ ká panu pọ̀ mi ò lè parọ́ fún yín. ẹ jẹ́ kí bàbá tó ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ wọn délẹ̀. ẹ jẹ́ ká panu pọ̀ ká bá ṣẹ́rí àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ wọ́n ní tọmọ ìyá méje bá wọnú ilé tó ń bá bára wọn sọ̀rọ̀ tó ń bá rẹ́rìn jáde fáàtò sínú nǹkan tó ń sọ bọ̀ tó ń bá lejú jáde òtítọ́ ọ̀rọ̀ yẹn kì í ti wọn ni ṣẹ́rí Tinubu bó ṣe wà yẹn kò kì í ṣẹran rírọ̀ honestly speaking. Mr. Sherry tá a lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín sà. wọn ẹ má béèrè ọ̀rọ̀ jẹ́ kí wọ́n láǹdì bàbá àgbọ̀ yín lọ sà. ẹ má béèrè wọn máa dá yín lóhùn. ṣẹ́rí nǹkan tí mò ń sọ tí mo rẹ̀ fẹ́ jẹ́ kí everybody understand ó ní pé ṣẹ́rí Tinubu ó fail woefully ó fail kì í ṣe ó fail gbogbo Nigerians honestly speaking Tinubu ó ẹwọ nǹkan tó ṣẹlẹ̀ ńlọrin kò lè ṣẹlẹ̀ láyé Ọbásanjọ́ kò possible kò lè ṣẹlẹ̀ láyé Ọbásanjọ́ láyé mi ò kò lè ṣẹlẹ̀ láyé ẹ tún understand so ojú òní ti wá o lágbára Ọlọ́run Mr. Àpèrè ẹjọ́ tó rọlọ́run ẹ bá mi lo time mi yòókù. kí ìwé ṣeun gan ni adúpẹ́ thank you baba. Bàbá akẹ́ni náà bẹ́ẹ̀. wọ́n ní báwọn lo time àwọn oníṣẹ́ permit mi. ok àgbọ̀ yín. níbi tí bàbá yẹn bọ́rọ̀ dé ẹni tí afọ́jú gan mọ̀ wípé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ Nàìjíríà adití pàápàá mọ̀ pé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ. bàbá ìgbà tí àwọn èèyàn yìí ń bọ̀ sà wọ́n ní pé àwọn máa make sure àgàgà ó wà nínú kíní wọn campaign promises wọn wípé àwọn máa make sure wípé $1 ó di $1 torí pé kíní yẹn wà nínú kan tí Yar'Adua sọ wípé òun fẹ́ ṣe Yar'Adua ti bẹ̀rẹ̀ kíní yẹn wípé kò sí rísìn tó gbọ́dọ̀ máa fi bọ̀ láti ìlú òyìnbó tó máa wá débí tó ní lè change owó wa sí owó tó ń kóbọ̀ yẹn wà á kọ́kọ́ change ẹ̀ sówó Nàìjíríà bọ́n ṣe ń ṣe ní Kútọ́nù gbogbo kíní yẹn Yar'Adua ti bẹ̀rẹ̀ but ńgbà táwọn aríjẹ níbàjẹ́ yìí tí wọ́n ti rí wípé Yar'Adua ó máa fún àwọn ní problem wọ́n lọ́ọ̀dì àpò pọ̀ wọ́n sá sábẹ́ sickness wọ́n ran iṣẹ́ tí ò tí yẹ kó jẹ wọ́n ran níbi tí ò yẹ kó tí ì lọ ìyẹn lọ. gbogbo àwọn ìlú lágbàáyé gbogbo ìlú lágbàáyé ni wọ́n ń dàgbàsókè bí ìlú ṣe ń tẹ̀síwájú bí ayé ṣe lu yára ṣe ń gbé gbogbo nǹkan dìrọ̀rùn yìí ní ìlú ń tẹ̀síwájú Nàìjíríà gbogbo àwọn ìlú tó kù ni wọ́n lágbàáyé ni wọ́n lọ síwájú ẹ wo Kútọ́nù lẹ́lẹ́mi bàyísà lásìkò ìjọba Jonathan tẹ bá mú $300 Nàìjíríà dání 1,000 sefa lẹ́ máa fi gbà ní Kútọ́nù lẹ́lẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí as at today tẹ bá mú 300 owó Kútọ́nù tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tẹ bá mú 2,000 Kútọ́nù dání sìn bí 5,000 Nàìjíríà nísìn so kẹ́ ẹ lè mọ bí gbogbo nǹkan yẹn bó ṣe ti rí. ti dáhùn béèrè yín o òun lẹ gbọ́ yẹn wọ́n ti sọ fún yín o lásìkò ìjọba Jonathan 350 to 1,000 ní. ó yẹ ẹsẹ̀ wọ́n yín ká gbọ́ yín jẹ́sà. ṣé ẹ ń gbọ́ mi báyìí. gbogbo àti ń gbọ́ yín dáadáa ó clear. ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrò lẹ́yìn ibi tí a bá wà o. yes sir. torí àlàyé tá à ń ṣe bí kò yẹ kó dìjà àwọn language tá à ń lò ó hà létí tèmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ ká fẹ̀rẹ̀ lẹ̀ sí a lè kò possible kí gbogbo wa kájọ sùn ká kórè síbi kan tí èdè wa bá yàtọ̀ síra ẹ má bá fèpè ránṣẹ́ síra kò tọ́ sí wa kò ẹ bá sì pé nítòótọ́ kò yẹn ò ní pé ó ti ẹnìkan tẹ́lẹ̀ kan pé ogun ló ń ṣèyàn mú èpò kì í ṣèyàn pa ṣé rí comparison tá à ń ṣe ó wà difficult because kò sí basis fún bẹ́ẹ̀ sì máa compare ìlú òyìnbó pẹ̀lú Nàìjíríà for èyí tí mo ti listing sí nígbà tí mo stumble on this page mo ti rí pé both party ló ń exaggerate in a way. Nigeria is not as worse as some of us has presented it. At least last year, máa lo 3 months in Nigeria. Visited Nigeria 3 times and I spent 1 month each. To be honest, things were expensive. Bàbá Abíọ́dún, so àti mọ̀ bí tẹ́ ẹ̀ mọ́rọ̀ lọ. Ní tẹ́ bá ti sọ̀rọ̀ ṣáájú díẹ̀. Ẹ máa fáwọn èèyàn láyè kan dá yín lóhùn sà. Ṣé ti gbọ́? À ń gbọ́ yín. Okay, nǹkan tí mo try àti sọ ni pé àwọn tó sọ pé bí ẹ fẹ́ fi UK ṣe example ẹnìkan sọ pé wọ́n gba benefit ẹnìkan ní wọn ò kì í gba benefit àwọn kan gba benefit èmi qualify láti gba benefit tí n bá fẹ́ gbà but Ọlọ́run ò ní jẹ́ kí n gba benefit tẹ́ bá mọ kíkẹ́ tí benefit yẹn jẹ́ owó ọ̀tẹ̀ o má jẹ́ ìtàn yín kí ní Ọlọ́run máa gba £70 lọ́sẹ̀ kò sí ká tó fẹ́ fi ṣe owó tíkẹ́ẹ̀tì ṣé bọ́ọ̀sì ló fẹ́ fi wọ̀ ni àbò fẹ́ fi jẹun Ọlọ́run máa jẹ́ kí nǹkan tó máa jẹ́ kẹ́ni bòbí gba benefit. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n fún yín lésìn níbi tí ẹ sọ dé so ẹ wá continue ẹ má bínú sà ṣe rí ẹ gbọ́rọ̀ tẹ sọ ní ìsísà ẹ ní irú ẹ̀yin báyìí ẹ qualify fún benefit ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ gbà torí ẹ níṣẹ́ lọ́wọ́ àbí ṣùgbọ́n ẹ qualify bàbá jẹ́ ibi tí wọ́n sọ dé yẹn ẹ kò dárúkọ ẹni tó qualify fún benefit ní Nàìjíríà. mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tẹ bá bí ẹ ti bẹ̀rẹ̀ mo ní basis for comparison. bàbá mo ní bẹ́ẹ̀ lọ ẹ kò dárúkọ ẹni tó yẹ pé òun náà o ní Nàìjíríà náà o ìjọba ní kó wá gbowó náà ò gbà bírú ti yín báyìí ṣé bàbá kan yín balẹ̀
ẹ kò dárúkọ àwọn owó nínú ìjọba lè nìkan wá gba owó ẹ jẹ́ ká jí 70 pound yẹn sí náírà èló ló máa jẹ́. That's about 140,000 naira. 140,000 naira. Yes. Ẹ jọ please ẹ̀yin tẹ́ wà ní comment section. Ní ẹni tí minimum wage Nàìjíríà 70,000 naira. Owó òṣìṣẹ́ tó kéré jù lóṣù 70,000. 70 pounds. Owó dá sọ̀rọ̀ sí i o. Ẹgbẹ́ ọkọ̀ tó ń sọ 70 pounds. Bàbá kò lè ẹ má dá sọ̀rọ̀ wọn mọ́ ẹjọ́ ẹ má dá sọ̀rọ̀. Ẹni sùúrù 70 pounds ni wọ́n ní ìjọba UK fáwọn èèyàn pé Ọlọ́run ní jẹ́ káwọn gbà á. Èmi wá ní pé 70 pounds yẹn ní náírà kó má wá ṣe sí náírà. Èló ló jẹ́. Òun náà ni mo sọ fún yín yẹn, òun yẹ kí n sọ fún yín yẹn. Mi ò ní pa nǹkan tó bá sọ. Ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹni sùúrù náà. Ẹ interrogate rẹ, ẹ bá jẹ́ kí n ṣàlàyé débi kò fẹ́ wá bèrè question. Bẹ́ẹ̀ ṣe interrogate rẹ, jẹ́ kí n sọ fún wọn. Bàbá ẹ máa kùn èló ló máa jẹ́ ní náírà sà. Tẹ́ bá fẹ́ ṣe sí náírà. Mo ti sọ fún yín already. Ẹ interrogate mi lélẹ̀, jẹ́ kí n ṣàlàyé kàtó fẹ́ ṣe. 100 and kí ni 170,000. Yes. Ta ló wà ẹ farabalẹ̀ sà. Ta ló bàbá ẹni sùúrù ta ló wà nínú ọwọ́ yín kọ́ mo ti ń bèrè question. Ẹ jọ ẹ̀yin tẹ́ wà ní comment section. Ta lẹni tí wọ́n lè sọ wípé ní báyìí ìjọba Nàìjíríà ti sọ wípé káwa máa gba 170,000 lóṣù tí àwọn kan bá sọ wípé mi ò fẹ́ gbà. Nàìjíríà ṣé a lè sọ sọ̀rọ̀ yẹn ṣáàjú lè sọ sí. Ẹ farabalẹ̀ ṣẹ́ni Olúṣẹ́gun ni mò ń bá sọ̀rọ̀. àdìmí Olúṣẹ́gun ti kúrò. Ok wọ́n ti kúrò ok. Tọ́ba ti kọ́nà àwọn ọmọ ẹ máa ń dápa nìyẹn. èmi fẹ́ lè sọ ẹ kọ́nà àwọn ẹ fọ́n láyè láti express ra wọn. Ẹni sùúrù wọn ò ní lè continue mọ́ nígbà téèyàn wà nílùú òyìnbó ọ̀rọ̀ ẹ̀wọ̀n gangan ẹ máa gbọ́ èyí tàwọn comment section òun ni mo fi sọ pé a máa dẹ́rọ̀ mọ́ wọn lẹ́gbọ́n tí mo fi tán lọ. Ìlú òyìnbó ni wọ́n wà bí wọ́n ṣe ń ṣe fún wa nílùú òyìnbó nìyẹn o. Tinubu ní owó ju Nàìjíríà ní owó ju London tí wọ́n sọ̀rọ̀ tó ń sọ yẹn lọ o. Nàìjíríà ní resources ju United Kingdom lọ lọ́nà millions ǹjẹ́ ń gbọ́. Ìjọba sọ wípé ẹgbẹ́ wọn tó sọ wọ́n ní ìjọba 70,000 70 pounds 70 pounds ìyẹn ní náírà ó jẹ́ 170,000 lóṣooṣù níjọba ń fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ òṣìṣẹ́ wọ́n fún ẹ lọ́fẹ̀ẹ́ àwọn níbi tó wọ wọ́n pọ̀ dé tọkàn wọn balẹ̀ dé ní London wọ́n ní Ọlọ́run má jẹ́ káwọn gbarú ẹ̀ ẹ wá dárúkọ èèyàn tó máa sọ wípé Ọlọ́run má jẹ́ gba 170,000 lóṣù ní Nàìjíríà ṣé Nàìjíríà ara wọ̀ Ọlọ́run ni. Ẹlòmíì tó bá rí ẹ̀gbọ̀n gbà sáláyé dáyé lóhùn ó sì ká dáyé lóhùn. 5,000 péré just 5,000 owó tí ò wọ 2 pounds ní ẹnu tí olú ọmọ ń pín làwọn èèyàn tira wọn ṣubú bẹ́ẹ̀. Hello just ọmọ 5,000 owó tí ò wọ 5 pounds ní ẹmusí pín àwọn ìyá arúgbó ń tira wọn lẹ́musí tún tan kámẹ́rà sí wọn lójú pé ẹ wo bí ìyá ṣe ń jẹ àwọn èèyàn tó ó ń fún ọ ní 5,000 owó tí ò wọ 3 pounds. Hello bàbá kan níbi tọkàn ìbàlẹ̀ dé nílùú onílùú kìí ṣe ọmọ London o ẹsẹ̀ ló fi rìn wọlé o tó bá tẹ̀ máa dọmọ London gbójú wíńdò wọlé ni ẹsẹ̀ ló fi rìn wọlé o kìí ṣe pé wọ́n forí ẹ̀ sọlẹ̀ sí bí o kìí ṣe ọmọ United Kingdom o àwọn olè. ìyá ẹgbẹ́ mi yọ ọmọ tó bí o wọ́n ìjọba tó fún ní 70 pounds 170,000 lóṣooṣù níbi tọkàn wọn balẹ̀ dé wọn náà wò ní ẹ wá dárúkọ ẹni tọkàn rẹ̀ balẹ̀ rú ẹ̀ ní Nàìjíríà tí ìjọba máa ní máa fún ẹ ní 170 pounds tẹ́lẹ̀ máa sọ pé Ọlọ́run má jẹ́ gbà Ọlọ́run má jẹ́ gbà. kó ìdájẹ́ ká dáyé mo lóhùn. sọ fún wa mo tún tẹnu mọ́ tí Tinubu bá sọ pé òun fẹ́ máa fún wa ní 5 million lóṣooṣù kò mọ̀ ní pé òun fúnyàn ní kankan. Queen mo fẹ́ make submission now ṣe rí mo máa ń sọ ọkọ̀ a máa ń pè nǹkan ní comparative studies comparative economics comparative politics and all those things ṣe rí comparative studies yẹn kì í ṣe kò wà lásán pé ok àwọn tó ti ṣèjọba rí tó ti ṣe kiri ok bọ́n ṣe ṣeré ṣé àwa náà tó máa continue nínú mistake kan ṣe ni àbá máa make development so ìyẹn wà fún àwọn tó ń sọ pé kílẹ̀ tá à ń complain tá à ń compare Nigeria pẹ̀lú UK Nigeria pẹ̀lú US ó yẹ ká compare because I mean in this modern age in fact ó yẹ ká tó ṣe jù wọn lọ ni now that apart àwọn kan sọ tí Ọbásanjọ́ nǹkan kan bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ó increase denomination tí a bá rí denomination bẹ́ẹ̀ $1,000 £1,000 ní UK kan bẹ́ẹ̀ in fact ó mì pé owó yẹn value owó yẹn lọ́lẹ̀ ni that's not an achievement now ọ̀rọ̀ iná òun àti Àtíkù àwọn ọlọ́mọ tó jọjú sí now ó béèrè fún debt forgiveness okay wọ́n grant it now nǹkan tẹ́mi fi pé ó logical kó ṣe ni pé àwọn tó incur debt yẹn kó fún wọn ní sanctions kó punish wọn now kò ṣe yẹn now okay
àti ìdẹ̀wọ̀n gómìnà ìsọ̀ orí pọ́ǹsì tá ìwà láwa o. ọ̀rọ̀ tẹ́nìkan sọ ni mò ń rí fásì now ó tún jà lórí ọ̀rọ̀ third term kankan bẹ́ẹ̀ now ṣé rí ọ̀rọ̀ Tinubu in fact Tinubu is just a waste of time it's a waste of time he's wasting everybody's time and okay like for instance àwọn kan sọ free education kí ni kankan free education now jẹ́ mò ń béèrè lẹ́kọ̀ọ́ pé kí ni quality education kátẹ̀ education Nigeria free kí ni quality education yẹn ṣé quality education wà ní ìyàwó president ló tọrọ bára kiri fún national library in fact kò tiẹ̀ jọ ni. ọ̀pọ̀ ọjọ́ àtọwọ́ lè dédé ni wọ́n. kí lẹ́yìn wà. ìyàwó president ń tọrọ bára torí pé ó fẹ́ ṣe library níbi tó lówó dé ẹni tó ń tọrọ bára yóò ń gbowó sẹ́nitọ̀ lẹ́ẹ̀mejì o. sẹ́nitọ̀ lẹ́ẹ̀mejì o. ìgbà tẹ́mi tẹ̀ fẹ́ fàyọ ni pé hardly ni any of the public library schools hardly ni wọ́n fi ní library hardly ni any of the public schools wọ́n fi ní library tó bá wà bẹ́ẹ̀ gan ó lè jẹ́ pé àwọn oṣù lẹ́kùn ṣe so kí la wá ń sọ okay sí à ń sọ̀rọ̀ pé whatever now tí nǹkan bá wọn ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kó ṣe ètò tó yẹ pé at least amáyétura fún àwọn the lowest of the lowest kò ṣe yẹn àwa ń sọ pé kíní meanwhile sọ́ọ̀sì tọ́lọ́ yọ wọ́n sì sọ lábẹ́lẹ̀. ẹ jẹ́ kó ń gbọ́. èmi ò ṣàrí nǹkan tó bá wu ẹlẹ́nu ló lè fẹnu ara ẹ̀ sọ but nǹkan tẹ́mi believe ni pé this present administration worst let's call a spade ọmọ Yorùbá ni mí. we are saying the same thing now. ìgbẹ́tì ilẹ̀ ìfọ̀ náà mo fi ní kẹ́ ní sùúrù sà. ọ̀rọ̀ mi ò yé yín ni. òun náà mo fi ní kẹ́ ní sùúrù sà. so ṣàrí téèyàn bá wo wọ́n ní kíní yóò ń ṣàrùn mú nǹkan tá a jọ ń fojú rí ni nǹkan tí gbogbo wa ń fojú rí olóṣè ń yà mí lẹ́nu béèyàn mẹ́ta ṣe máa dúró méjì mi ìmọ̀ bí APC ṣe fẹ́ ṣe let's call a spade. ó tún sọ ju ti Naija lọ. nǹkan tí ò bá dáa kí gbogbo wa mọ̀ pé kò dáa bẹ́ẹ̀ni tó bá tiẹ̀ jẹ́ pé policy tí bàbá yìí fẹ́ ṣe nǹkan tó máa tù wá lára at the end ni bọ́ǹsìn gbogbo àwọn tó bẹ̀rẹ̀ kí ní ìlójúmọ́ if care is not taken gbogbo generation máa kú tán náà sínú ìṣòro kọ́ máa pa èèyàn kó sẹ́tí kí ní ò lè kan o àwọn èèyàn kọ́ dẹ̀ ń dìfẹ́ndẹ̀ tó bá gba oko ó máa gbójú de bàbá ẹni lọ́wọ́ ẹni tó bá yá. ìyá mi kún yẹn má bínú ẹjọ́ kí Ọlọ́run ẹ má bínú. Ìlọrin ò mọ̀ kọ́ lè kan nǹkan tó kàn yín náà ẹ̀yin náà wo position ẹ wo condition tí Ìlọrin wà lẹ́nìí. bẹ́ẹ̀ni. kọ́ wá sọ èèyàn di súyà téèyàn bá ń sin ẹran gangan bá pa 5 nínú ẹran ẹ wo bára ṣe máa tààyàn tó. bẹ́ẹ̀ni. téèyàn bá dé poultry ẹ̀ tádìyẹ 50 bá kúnnu poultry òyì máa gbéyàn kò síbẹ̀ ṣe lè lówó tó. àwọn tó bá ń sin adìyẹ máa mọ nǹkan tí mo sọ yìí tí adìyẹ bá sick tọ́mọ èèyàn bá sick ẹ kọ́ gbìyànjú àti tọ́jú adìyẹ náà kẹ́ tó rántí ọmọ yín nǹkan ọ̀sìn nìyẹn o ẹ wá wo adúrú èèyàn tán ti pa láti October ní Kwara till date ẹ wo iye ẹ̀mí tó ti ṣòfò so ẹni tó bá believe pé kò kan ń sìn ó lè jó nǹkan ó lè jẹ́ wájú ilé bàbá ẹni yẹn náà máa sọ ẹrù ẹ̀ kà lọ́la that's just the truth. máa tẹ̀sán kó ń ṣe pé yẹn in fact bó ṣe ká lára sí ló ṣe pé. kíníyàn ò easy now ẹ wo àwọn tó ń mú tó ń nà ẹ wo bá ṣe ń nàyàn tó ń nàyàn lójú ní tó ń gbé kámẹ́rà sí tó ń nàyàn ẹ wo máa náà mi tó ń pa yẹn ẹ wo bá ṣe pa in front of camera. nígbà yí Ọbásanjọ́ ò da èmi personally mi like bàbá yẹn náà but regime ẹ kò in fact ṣé bí one police officer náà pa níbà yẹn sà ìlú yẹn ò ṣẹ́kù náà ó di tán náà ìlú tìmáyà wọ́n pa gbogbo àwọn tó wà bẹ̀ ẹ̀gbọ́n mi wà ní Port Harcourt nígbà ẹ̀gbọ́n sáwálé ni tán sá kúrò àwọn tó bọ́ sínú omi àwọn navy wọnú omi tiwọn wọ́n pa wọ́n síbẹ̀ gbogbo alárí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láyé Ọbásanjọ́ ńgbà táwọn OPC lagídí pẹ̀lú ẹ̀ náà omi gbóná làwọn navy ń dà sí wọn lára ṣé agbára yẹn ti tán ni ṣé kò sí sójà mọ́ ni ẹ wo bọ́n ṣe pa máa àmì yẹn nígbà kan slang àwọn àmì ni pé tẹ bá pa èèyàn kan wọ́n máa pa 300 rọ́pò ẹ wo bọ́n ṣe pa máa yẹn bí esunsun ránkì ẹjú méjọ lọ ojú èhó kọnẹ ẹ wo bọ́n ṣe pa. it's not the corner o it's not the corner o. ẹ wo bọ́n ṣe pa máa in front of camera bí gbà téèyàn bá pa ìdíyẹ adẹ ní àmì gbogbo wọn dẹ̀ ń wọ́n kò dẹ̀ sẹ́ni tó lè sọ̀rọ̀. A lot of people resign torí ọ̀rọ̀ yẹn náà tí ó hàn sí wa ọ̀rọ̀ ṣe máa sọ ni because gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá àmì gbogbo wọn fẹ́ ṣe tán but ọ̀rọ̀ ṣe máa sọ gbogbo àwọn ìyàwó generals táwọn yìí wọ́n kidnap ìyàwó wọn 2 years ago 150 million náà fi gbà wọn àwọn 8 but wọn lè sọ síta ṣé country nìyẹn ni what are we now saying